ẹ̀rọ ya wá wòran. Bóyá bẹ́ndì ẹ̀ wò, bóyá jọ ń bá a fẹ́. Ẹ bẹ́ndì ẹ̀ wò jọ, bóyá jọ ń bá a fẹ́. Ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe, bàbá ò gbádùn ìyàwó máa san o. Ẹ tún wọ́n mọ tata ń tòtò, kọ́mẹ́dì ilé lálejò ẹ̀mí tàkìtì o. Ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ń rí náà. Àní kílẹ̀ tí ń rí náà. Kọ́mẹ́dì kò lábùlà ẹ̀mí tàkìtì o. Bẹ́bẹ́ ṣe ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ń rí o. Ẹ wá wo dìdí lẹ́ẹ̀kan kàtìkàtì màmá pọ̀ o. Óga óga. Bóyá bẹ́ndì ẹ̀ wò, bóyá jọ ń bá a fẹ́. Bẹ́ndì ẹ̀ wò jọ, bóyá jọ ń bá a fẹ́. Ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe, bàbá ò gbádùn ìyàwó máa san o. Ẹ tún wọ́n mọ tata ń tòtò, kọ́mẹ́dì ilé lálejò ẹ̀mí tàkìtì o. Bíná bá fẹ́ dún kẹ̀kẹ́ omi lẹ̀rọ iná. Ẹ̀gbọ́n náà kí la lè fi dẹ́kun ẹkún jùká rẹ́mi máa lọ ni. Ẹkún ò ní ìyá lọ́dọ̀ gbogbo wa, kọ́mẹ́dì ilé lálejò. Ẹ dákun ẹ má jẹun ata ẹ̀rín tàkìtì o. Kílẹ̀ tí rọ ó ga. Bóyá bẹ́ndì ẹ̀ wò, bóyá jọ ń bá a fẹ́. Ẹ bẹ́ndì ẹ̀ wò jọ, bóyá jọ ń bá a fẹ́. Ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe, bàbá ò gbádùn ìyàwó máa san. Ẹ tún wọ́n mọ tata ń tòtò, kọ́mẹ́dì ilé lálejò ẹ̀mí tàkìtì o. Ó ní kẹ̀kẹ́ tó mọ tó ń ṣẹlẹ̀ jáwé. Ènìyàn bá wọlé làwọn bá rere. Ènìyàn jẹ́ bá wà lájà ń bá lọ. Àwàdà rẹ̀kẹ̀rẹ̀kẹ̀. Bóga ṣàlè pé wọ́n gọ̀ tàbí wọ́n gbọ́n. Ọgbọ́n bá pọ̀ lápọ̀jù, ó yọ lọ́gbọ́n lẹ́nu ni. Ẹlẹ́dàá mi ló ń di àlàyé mi, ó tún kọ́ ni lọ́gbọ́n. Ẹ wo bàbá mi, ẹ wọ́n fi àjẹ wa àtàrọ̀ tà sí dé. Kó má lè béèrè pé kí la fẹ́ jẹ. Àti yí ọmọ ọ̀dọ̀ tó kàn ń tẹ̀lé yín ṣoṣooṣo kiri. Kó má ṣe lè fóúnjẹ lọ wá. Ṣé lè jẹ́ ọmọ ọ̀dọ̀ lójú ẹ sóò yá? Ìyá wèrè ni. Ṣé ilé ti dàrú ni? Ẹ kí ló ṣẹlẹ̀ kí ló di? Ẹ ti ń dùn. Kí ló dé? Wọ́n lè ti tún dáhùn wọn. Ẹ ti ń dùn yàrá yẹn ni, ọwọ́ ya wèrè. Wá kí ni orí burúkú tẹ̀ ẹ́ sí náà? Ẹ jẹ́ ìdúná, ṣé mo ti jẹ́ wọlé tí mo tún ti jẹ̀bi? Ẹbí ló ayé òun mo wáyé. Ẹ wò tó bẹ́ẹ̀ sí lójú tì mí lójú ìyàwó mi. Bàbá kò ní kó bàtà lọ jẹ pé òbí mọ síta. Ṣé wàá lè jẹ́ kí n mọ̀ pé òbí mọ síta? Ṣé bẹ́ẹ̀ tó bí fún ọgbẹ́ yìí? Kí ló dé? Olè ṣé lè ìtọ́jú ìṣọ́lẹ̀ tó lè ìlọ́jọ́ níbẹ̀ tí wọ́n fi fún ẹgbẹ́ yìí. Ẹdún kí ló ń dá yín láàmú ná? Kí ló ń dá yín láàmú ná? Èèyàn wà nílé ara ẹ̀ ẹ̀dẹ̀fẹ̀ bẹ́ẹ̀ sì máa ń sọ̀tì ẹ̀. Ṣé ẹ yọnu ni? Ẹ kí ló sọ? Ṣé ti ń dà wọn náà ni? Ṣé ti tún dà wọn náà ni? Ìyàwó ẹgbẹ́ bàbá kò ní irú kìíní yẹn ìyàwó wọ̀ nìyẹn ṣé tẹ́lẹ̀ máa jẹ́ gbé ìyá tiwọ́ ìwà gbé ọkọ lọ́wọ́ mi tí mo jẹ́ gbé ìyá ẹ̀ tí wọ́n gbé ọkọ lọ́wọ́ mi. Ìṣàlàyé fẹ́ sọ ma pé Yorùbá máa ń sọ kíní kan pé tí èpo ẹ̀pọ̀ bá ti da pé ọmọ náà ò ní sun èpo ẹ̀ parí. So kí ló expect inú àmánú ẹ̀? Ṣé orí àwọn tó tún wò tí ò tí ì ṣe bí wèrè inú wọn báyìí àná ṣe máa ya wèrè. No, eléyìí ti ya wèrè. Èyí náà ti ya. Eléyìí ni kò láì àbáwò tó lélẹ̀ àbáwò tó lélẹ̀. Eléyìí. Àyẹ̀ fọ́lọ́ kọ́ mú wèrè ẹ̀. Bàbá kúndí. Bàbá mi ṣe kẹ́. Bàbá. Àfẹ̀yẹ bàbá. Bẹ́ẹ̀ni wọ́n jẹ́ ní. Ọkọ mi, ṣé o sin wèrè ni? Àwọn ẹ̀jẹ̀ bàbá lẹ́yìn ẹ̀jẹ̀ Ayakila ni,
Mọ́mí kí ló ṣe yín tẹ̀sí báyìí tẹ̀sí báyìí. Ó ti ẹ̀ tún dà tí yá ayé ẹ̀ gan burú gan. Bọ́ ọkọ mi dúró ṣé àwọn yìí náà wọ́n ríra wọn bí ìyàwó as in you kí ló wá débi. Èsì béèdì ni tí ìbá ṣe di ní ọmọ bẹ́ẹ̀. Ẹ kò fọ́kọ mi. Tó kọ́ lájọ sọ èmi níyàwó èmi ni mo bímọ fún. Ẹ má ti pẹ̀lú nìkan. Ọkọ mi láti gẹ̀ẹ́tì àwọn kókó gẹ̀ẹ́tì okùn wá. Ajá kìlà ni màá pè jọba mi pa. Ọlọ́pàá ẹ̀wò ajá kìlà ni ọ̀pọ̀ ọmọ ẹ lójú ẹ báyìí. Ẹni ọ̀pọ̀ ní pẹ́lá lójú ẹ rí bi báyìí. Èmi ní sọ bẹ́ẹ̀ ẹ̀ tó wọ báyìí. Ìwọ gan yín kan pósí fún ọ láàyè ni. Àwọn ọmọ ọkọ làwọn ilé jẹ́ kí mi bímọ gidi fún ẹ. Bóyá bẹ́ndì ẹ̀ wò, bóyá jọ ń bá a fẹ́, ẹ bẹ́ndì ẹ̀ wò jọ, bóyá jọ ń bá a fẹ́, ẹ wò bọ́ ṣe ń ṣe, bàbá ò bá ìgbéyàwó mẹ́sàn-án, ẹ tún wọ́n mọ́ dáadáa lójó, kọ́mẹ́dì ìlera lẹ́nu ẹ̀mí ìtàkìtì ó. Ẹ̀yin ilẹ̀ tí ìlera kọ́mẹ́dì kò lábùlà ẹ̀mí ìtàkìtì ó. Bẹ́ẹ̀ ṣe ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ìrọ̀ ẹ wá òbí ìdílé kan kàtìkàtì máa pọ̀ ó ga ẹ̀bẹ̀ ìdí ẹ̀rọ bóyá jọ ń bá a fẹ́ ẹ̀bẹ̀ ìdí ẹ̀rọ bóyá jọ ń bá a fẹ́ kọ́lẹ́dì ní wọ́n ṣe ń ṣe bàbá ò bá ìgbéyàwó mẹ́sàn ẹ̀tún wọn mọ tata tòló kọ́mẹ́dì ìlànà ẹ̀mí ìtàkìtì ọ̀. bí iná bá fẹ́ dún kẹ̀kẹ́ omi lẹ̀rọ iná ẹ̀gbọ́n náà kí la lè fi dẹ́kun ẹkún jùká rẹ́mi máa lọ ní ẹkún òní ìyá lọ́dọ̀ gbogbo wa kọ́mẹ́dì yìí ẹ dákun ẹkún fún ata ẹ̀rín ìtàkìtì ọ̀ kílẹ̀ tì rọ̀ ọ̀gá ẹ̀bẹ̀ndì ẹ̀rọ bóyá jọ ń bá a fẹ́ jọ ń bẹ̀ndì ẹ̀rọ jọ bóyá jọ ń bá a fẹ́ ní ẹ̀wọ̀ ṣe ṣe náà bá ń kájú ọlọ́gbọ̀n mi lábẹ́ ìdílé náà dúró ẹ máa lọ bá wọn àpàrẹ ìṣe àkọ́kọ́ bí bẹ́ẹ̀ ni ẹ máa lọ bá wọn yóò balẹ̀ báyìí yóò wà lẹ́yìn abáyé bá wíwọ́ wíwọ́ kó bá lọ bá wọn. tóbi gbẹ̀yìn kẹ́ tó mú tó ń ṣẹlẹ̀ jàre ènìyàn bá wádé làwọn bá rere ènìyàn jẹ́ bá wà lájọ́ àwàdà rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ bóga ṣàyẹ̀ tó mọ̀ tàbí wọ́n gbọ́n gbogbo bá pọ̀ àpọ̀jù ó yọ lọ́gbọ́n lẹ́nu ni ẹlẹ́dàá mi méje ní àlàyé mi ojú kọ́ọ̀nù lọ́gbọ́n ó fún ní ọmọ ẹni ẹ̀dá kò kájọ má bá bọ̀ ó bá ẹ̀bí ẹ̀wò bóyá jọ ń bá fẹ́ ẹ̀bí ẹ̀wò jọ bóyá jọ ń bá fẹ́ bóyá bó ṣe ń ṣe bàbá ò bá ìyàwó má sọ ẹ̀tún ọmọ tata gbogbo kọ́mẹ́dì ilẹ̀ lálẹ́ ju ẹ̀mí ìtàkìtì ọ̀.
ó yẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ ẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò máa san o ẹ tún wọ́n mọ tata ń tòótó kọ́mẹ́dì ilẹ̀ lálẹ́ ju ẹ̀rín tàkìtì o. ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ì rí náà àní kílẹ̀ tí ì rí náà kọ́mẹ́dì kò lábùlà ẹ̀rín tàkìtì o bẹ́bẹ́ ṣe ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ì rí o ẹ wá wò dìdí lẹ́ẹ̀kan kàtìkàtì màmá pọ̀ ó ga ó ga. ọmọ tí ò tí ì débí ń gbà láàyè kó máa gbé bì tó ti ń báyàwó mi lájọṣepọ̀ kábíyèsí ọlọ́run kò lè gbé bì tó ní tí ó bá ṣe ìrójú ayé ojúràn náà nìyẹn ti rí ọlọ́run sí tó tó àṣìṣe ọ̀rọ̀ ẹ̀ fún mi o ó ti wà ní òròǹgbà rẹ̀ ni làlá fi mú wá fún mi ní sábà lálà mo ní bá lálà ẹ máa ṣe yóò dán wò kódà kò lè gbé bọ́sùpọ̀tà nù rí. bí iná bá fẹ́ ju kẹ̀kẹ́ omi lẹ̀rọ iná. ọkọ mi mo máa fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín tẹ́ bá dẹ̀ ṣe fún mi nínú nǹkan náà. ó wù mí kó jẹ́ pé kí n host àwọn ọ̀rẹ́ mi bóyá ká gbé wọn lọ sí Chinese restaurant or ká gbé wọn lọ sí bóyá sinimá àwọn ibi tó fine gan then ibi tó ti máa jẹun tí ni wọ́n máa dé mo fẹ́ fi yín fọ́ mo fẹ́ fi yín post kọ́ lè mọ̀ pé olówó lọkọ mi kọ́ mọ̀ pé levels mi ti change kọ́ máa fojú àná kọ́ máa fi wò mí kò yé yín èdèjọ́. ìfẹ́ mi ayé mi. anyway ìrònú ẹ̀ máa ń fọ́ọ̀lì sí mi at times ó ní wọ́n máa fojú àná wú ẹ̀ pé ká lọ sínú. kó mọ̀ pé nǹkan ti change ẹ mọ̀ kọ́ mọ̀ pé ọkọ mi ò ṣe gbẹ́gbẹ́ òkú tẹ̀ sẹ́ni tí ọkọ ẹ̀dá tọkọ mi nù wọn kí n fi yín fọ́. anyway màjá ṣé o fẹ́ gbọ́ pẹ̀lú omi tó dárúkọ lẹ̀ tó fẹ́ ká lọ yẹn wọ́n fojú jẹta wọ̀ wọ́n fojú last week wọ̀ ẹ́ yóò kó lójú àná. kí ló dé. àpò omi tó dárúkọ lẹ̀ yẹn ń bọ̀ làwọn mẹ̀kúnnù èdè bẹ̀. Chinese restaurant. wọ́n ń gbàjọ lọ bẹ̀ tẹ́gbẹ́ wọn bá gbàjọ wọn lọ jẹ́ bẹ̀rẹ̀ kan lọ́dún kí ló ń sọ yìí arúgbó bẹ́ẹ̀ kọ́ sórí tó bá fẹ́ kí wọ́n mọ̀ pé ayọ̀tọ̀ náà wọ́n invite àwọn ọ̀rẹ́ yẹn wálé. kí invite wọn wálé. tí wọ́n bá wá délé báyìí kí wọ́n á pe eléré láì sí pàṣẹ pàtí rẹpẹtẹ kó kàn máa dá yín lára yá. ìjọba ń pè ní olówó sọ̀rọ̀ gbogbo náà ìyá ní ọjọ́ ọmọ tálíkà olówó sọ̀rọ̀ gbogbo náà. tí wọ́n máa lùlù àmọ́ máa jẹ́ ọmọ máa. tìbílẹ̀ gan ni o tí wọ́n rí pé àwọn olórin ìbílẹ̀ tó dàgbà wọ́n mọ̀ pé àwọn ilé wọn gún wọn nílẹ̀ wá gan ni. ẹ wá náwó fún wọn wọ́n máa fọ́ wọ́n máa rú. ẹ̀yin ẹlẹ́bí mọ̀ kó lówó lé ní pé ó kàn án máàkì nǹkan tá a ṣẹlẹ̀ fún yàrá òde ṣe báyìí wọ́n ká máa lọ sínímà láti máa pàdé àtàlí káwáàs ká máa lọ. ọkọ mi. Èdùmàrè ṣe mí lólówó olówó láyé mọ̀ láyé ń bí. Èdùmàrè ṣe mí lólówó. Yọ̀lá yíwọlá 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 Èdùmàrè ṣe mí lólówó. Sọ pé anáwó bí ẹni tẹ́wó. Anáwó bí ẹni tẹ́wó. Ayé anáwó bí ẹni tẹ́wó. Anáwó bí ẹni tẹ́wó. Anáwó bí ẹni tẹ́wó. Anáwó bí ẹni tẹ́wó. Láyíwọlá màdé o. Anáwó bí ẹni tẹ́wó. Láyíwọlá màdé o. Anáwó bí ẹni tẹ́wó. Láyíwọlá màdé o. Anáwó bí ẹni tẹ́wó. Sọ́gbẹ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé. 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 Ọláyíwọlá màdé o. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé. Ọláyíwọlá dé 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 o. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé. Àníṣe Olúwa kò lè bàjẹ́ ọláyé ń bí. Iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òye. Ilé tọ́lọ́run kọ́ ìjì ayé ò lè wó. Ilé tọ́lọ́run kọ́ ìjì ayé ò lè wó. Igi tọ́lọ́run bá gbìn o ayé ò lè tú. Igi tọ́lọ́run bá gbìn o ayé ò lè tú. Kílẹ̀ wí iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa kò lè
láìwọlá máa gbọ́. àlórí ìyá ló bá ẹ ṣe òwe. bẹ́ẹ̀ni o. orí ìyá ló bá ẹ ṣe òwe. ọ̀tá béèrè pé kí ni ìdí èyí o. orí ìyá ló bá ẹ ṣe. orí ìyá ló bá ẹ ṣe òwe. orí ìyá ló bá ẹ ṣe òwe. ọ̀tá béèrè pé kí ni ìdí èyí o. orí ìyá ló bá ẹ ṣe. orí ìyá ló bá ẹ ṣe òwe. bẹ́ẹ̀ni o. àlórí ìyá ló bá ẹ ṣe òwe. ọ̀tá béèrè pé kí ni ìdí èyí o. orí ìyá ló bá ẹ ṣe. orí ìyá ló bá ẹ ṣe òwe. orí ìyá ló bá ẹ ṣe òwe. ọ̀tá béèrè pé kí ni ìdí èyí o. orí ìyá ló bá ẹ ṣe. bọ́ọ̀tà ń bínú lásán irọ́ ni wọ́n pa. bọ́ọ̀tà ń dìtẹ̀ mọ́ wa irọ́ ni wọ́n pa. owó ń bẹ ọlá ń bẹ. owó ń bẹ ọlá ń bẹ. àní mo lè jó àyè mo lè jó. bẹ́ẹ̀ni o. mo lè jó. bóyá mo lè jó lórí agolo borí mi gbà mí láyé o. mo lè jó lórí agolo orí nígbà mi láàyè máa mú kú jó. mo lè jó lórí agolo borí mi gbà mí láyé o. mo lè jó lórí agolo orí nígbà mi láàyè máa mú kú jó. ìjìyà rẹ̀ ò lè wó. ìjìyà rẹ̀ ò lè wó.
ọmọ owó. Láyíwọlá ọmọ owó. Láyíwọlá ọmọ owó. Láyíwọlá ọmọ ọlá. Baby, o lè understand mo ṣe miss ẹ tó. Baby mi, èmi náà ti miss ẹ gan. Má worry, I'll see you tomorrow. Mi mọ bó ṣe ń ṣe mi rárá. Besides, ojúṣòwò kankan lọ́wọ́ mi. Mo ní láti rí ẹ. Okay, well really ó yẹ kó rí mi léni bó ó pẹ́ kí chief tó jáde. Ìwọ náà dẹ̀ rí pé time ti lọ. Mi lè máa bọ̀ ń sìn. But don't worry, I'll walk around it tomorrow morning. I'll see you. Ìwọ ni kò múralẹ̀ dè mí. As in, múralẹ̀ gidi o. Torí gbogbo jàpátá ni mo ń gbé bọ̀. Wo, wàá mọ̀ pé lákọlẹ̀ mi gan wà bíi bọ́ọ̀mù tí n bá mú ẹ. Wàá gbà pé Jésù kọlà. Anyway, má pẹ́. You know I love you. I love you so very much. I know. Alright. Bye. I love you too, darling. Àwọn náà ló fi ń jù. Ó pọ̀ jù. Bẹ́ẹ̀ pọ̀ jù. Ó pọ̀ ti dédé. Táìmù tẹ̀sọ́là náà wọlé ọlọ́run. Ṣé wàá òkè ṣá? Anyway, mi tẹ̀ ní láti béèrè lọ́wọ́ yín because ẹ wà òkè. Kí lẹ fẹ́? Ẹ wo ìyá wa èmi rò pé kò yẹ kẹ́ tí máa bèrè pé kí la fẹ́ ni ṣẹ́yìn mọ̀ pé ẹlẹ́hà tó ṣí géṣà àwòdóráwò gbàtẹ́ ti rí wáyé kẹ́ tí mo dábàá wa náà làbá wa mọ́mí. Ẹ jọ̀ọ́ ṣé ti ń ṣàní ṣé ti di ṣàṣàbàtìjà ni ṣé wà òkè ṣé nọ́mà ọjọ́ wo la bẹ̀rẹ̀ love tank kiss ọjọ́ wo la bẹ̀rẹ̀ gbogbo nonsense kí ló ṣe yín what's your problem. Ọ̀dà owó sọ dáadáa èmi á summarize yẹ màá sọ fún yín dáadáa kékeré àlejò yín àmúra wa gidi àwọn ìbílẹ̀ tí ń gbàgbé látàgọ́ ládé bàtẹ́ fi ládé dìrókò ládé sango ládé láàrò àmúra nǹkan àǹṣe ya wọlé jáde o àmọ́. mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé lóòótọ́ ẹ ní psychiatric evaluation mo ṣẹ̀ṣẹ̀ rí ní báyìí wọ́n ẹ má worry wọ́n wá treat yín but before then ẹ kó ṣì bọ́ta nulẹ̀. right now mo ní kẹ́ jáde kó níwájú mi. àwa nọ́mbà bí ṣe rí ẹ máa gbé wa lọ sí pété ẹ̀sọ́ ẹ̀tọ́ tí wọ́n wí dàbí àmọ́ kí ẹ tó gbé wa ẹ̀ lè ṣèrànlọ́wọ́ kan fún mi ẹ̀ kí ṣífù dé. kẹ́ tó kó wa lọ tó ti yé yín èmi ní nǹkan kan tèmi fẹ́ bá ṣífù sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tèmi bá kọ́ ti sọ tán ẹ̀ kọ́ máa kó wa lọ ni ní tèmi fẹ́ bá ṣífù sọ kì í ṣe ti ó lè kàn rẹpẹtẹ pé ṣe rí òróǹbó àyà yín méjèèjì yẹn ìyá mi ọlọ́run tó wà ń bẹ èmi àkànṣalẹ̀ fún ṣífù ni pé ó wà lápá bí ó tún wà lọ́wọ́ sàlẹ̀ ṣífù gan pàpà lè máa mọ̀. pé gbogbo n tá à ń ṣe ní open gate gbogbo ẹ̀ lè máa explain fún ṣífù pátápátá pé bá ṣe ń ṣe lò gbogbo soundtrack tẹ ní ẹnu. torí mi máa ń dìde yẹn èmi àkànṣọ fún ṣífù ni pé ẹ ní àwọn ohun tó dá lẹ́nu. èmi fún àwọn àbá lògbó ní bàlá dé èmi àfọ̀n ní àfọ̀ ní sẹ́yìn o ẹ̀yin sẹ́ o iṣẹ́ olóṣù lẹ́yìn ṣe. má sọ bẹ́ẹ̀. ẹ wo bí yàrá ṣe bí yàrá tí lè máa lọ. bóyá bẹ́ẹ̀ ń di ẹ̀ wò bóyá jọ ń bá a fẹ́ ẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń bá a fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn níyàwó má san ẹ tún wọ́n mọ́ tata ń tòdò kọ́mẹ́dì ilé lálejò rẹ̀ mi tàbí tí ó. ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ì rí náà àní kílẹ̀ tí ì rí náà kọ́mẹ́dì kòlábùlà ẹ̀mí tàkìjọ bẹ́bẹ́ ṣe ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ì rọ ẹ wá wo dìdínlẹ̀ kan kàtìkàtì màmá pọ̀ ó ga bóyá bẹ́ẹ̀ di ẹ̀ wò bóyá jọ ń bá a fẹ́ bẹ́ẹ̀ di ẹ̀ wò jọ bóyá jọ ń bá a fẹ́ kọ́mẹ́dì ni bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn níyàwó. kí ni mo lè ṣe fún yín tó lè jẹ́ kẹ̀dákẹ́ for life tí mi ò fi ní gbọ́rọ̀ yìí lẹ́nu yín àbí lẹ́nu anybody mọ́ láyé àti láíláí. owó ìdọ́la owó òde tán. yàrá owó dà ṣé ẹ rí èsì owó pàláyé yìí kò kù
Wallahi isi mi kò lè fowó ṣe owó de ke bá get. So tí bá ti fún yín lówó mi ò ní gbọ́ gbogbo ọ̀rọ̀ rárá mú láíláí. Inú ẹ̀dẹ̀dẹ̀ ni yẹn ń gbé ọ̀rọ̀ ohun ẹ̀ ní jáde inú ẹ̀dẹ̀dẹ̀ láíláí ẹ lè gbọ́ ṣẹ́ẹ̀dì tí yẹn ẹ̀ dáadáa mi ẹ lè gbọ́. Okay, so èló ni kí n wá fún yín báyìí. owó ní tó máa wo àtọ̀dọ̀ tèmi àtọ̀dọ̀ tẹ náà àwo lọ́tọ̀ àwo lọ́sì yá sì lè gbọ́rọ̀ ẹ mọ́ ọ̀rọ̀ ẹ ò tẹ́lú wáyé mọ́ láíláíláíláí àgbà 40,000 jálẹ̀. ṣe ni ẹ kí ni wọ́n ìran yín kò lè lówó kò ní dáwọ́ ta ẹ̀ ìran yín kò lè lówó ọ̀rọ̀ gbọ́tọ́ ní tọ́ bá ti sọ báyìí àti gbọ́dọ̀ yà dìrẹ́ mọ́ wọn máa gbà fọ́ láì pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ẹ wò madam ẹjọ́ torí Ọlọ́run kò fẹ́ kẹ́ jẹ́ kí ó ti jẹ́ kí n ṣe yín èmi kì í ṣe n kò ṣe pọ̀ dájú o tó ti yẹ yín kò dájú n kò dẹ̀ ṣe pé kíni n bá tọ́ sí múra fi ń gbé mú ọ̀rọ̀ tá n sọ yọ ọ̀rọ̀ fọ̀ láì fún ni tó ti yẹ yín ọ̀rọ̀ tá n bí ẹ lè dì ní 42 ogun ó yanjú ẹ̀ 42 ní jálẹ̀ 42 ní jálẹ̀ nítorí ìṣọ̀dájú o. Bọ̀ ìyẹn pọ̀ ẹ̀dájú ìyẹn pọ̀. Madam ẹ ò bẹ́ẹ̀ ṣe ń wò mí a lè gba 41,950. ẹ ní dín bẹ̀rẹ̀ rárá. 42 kò tẹ̀ pọ̀ rárá kò tẹ̀ lè dí àbí ní máa lé. jálẹ̀ owó rẹ̀ ẹ máa láṣàjọ ká ṣe ká fi parí eléyìí. ó yẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ ẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò máa san o ẹ tún wọ́n mọ́ tata ń tòótó kọ́mẹ́dì ilẹ̀ lálejò ẹ̀rín tàkìtì o. ṣé tààrẹ rẹ mo ń ṣe wọ lónìí tán ṣé wọ ló lápá ẹ ọ̀rẹ́ ẹkẹ rọtọrọtọ. ẹ fi mí lọ́lẹ̀ yìí. ìfẹ́ mi lórí tó bá mi ṣeré kí ló ṣẹlẹ̀. tí ìfẹ́ wọn inú mi ò dùn mi ò kàn fẹ́ bọ́dà yín ni anyway ẹ má worry I'm fine. kí n má worry ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí o fẹ́ bọ́dà mi tó bá bọ́dà mi ta ló fẹ́ bọ́dà ok ó yá bọ́dà mi èmi mo sọ pé kò bọ́dà mi ó yá bọ́dà mi báyìí. Anyway, the boy insist. Ìgbà tẹ́ travel, ẹ̀gbọ́n mi wà lọ. Kí ló ṣe mú mi? Sickness wọ̀nyẹn náà ni. A lè ti rush wọn lọ sí General Hospital. Doctor ní ká lọ 500,000 wá as initial deposit. Kí ni wọ́n function mọ́? Doctor dẹ̀ sọ pé wọ́n ti ní renal failure. Wọ́n ti place wọ́n sórí dialysis machine báyìí. abẹ́wò àgbà mi lọ́wọ́ ọmọbìnrin ni sórí pé kà ní ẹ ojú wo ló fẹ́ káwọn èèyàn máa fi wò mí wọ́n á dàbẹ̀ pé mi ò wúlò kò dáa náà at least nǹkan tágbára owó bá ti ká àbùkù ti kàn án èèyàn máa wò mí ẹ̀ pé ó mọ bọ́lọ̀ ṣe gbé mi sẹ́gbẹ̀ẹ́ tó gbé ẹ sẹ́gbẹ̀ẹ́ mi ni absorber ni mo jẹ́ fún ẹ̀ kó tẹ̀ wá jẹ́ $1 million ṣé máa sọ pé mi ò lè ṣe ni tínú rẹ̀ ò bá dùn ṣé inú mi fẹ́ dùn ni o fẹ́ gbọ́ tínú rẹ̀ ò bá dùn inú mi ò lè dùn ìwà kọ́yìn tó hù yẹn o ìwọ kò yóò jẹ́wọ́ ọ̀dà mo máa fún ẹ gbogbo owó yẹn even if it's $1 million máa fún ẹ kó fẹ́ jù bẹ́ẹ̀ lọ máa fún ẹ. wá Chief. tí wọ́n fẹ́ sílẹ̀ ọ̀rọ̀ yìí wá ti di kó máa ṣọ́ra wọn. mo máa ní kí n sọ fún ẹ pé work on you I am telling you. olóòlù ní ká lo scope tó bá ní nǹkan tó ṣe was like ìwọ èèyàn burúkú ni ẹ àdúrà nǹkan yẹn ṣe máa ṣẹlẹ̀ tó ní lè sọ fún mi ṣé mo fẹ́ káwọn èèyàn máa fojú èèyàn burúkú wò òun ni kódà kójú bẹ́ẹ̀ lòun lẹ́yìn láti mú ní gbogbo ẹ̀sà ó ní gbogbo ẹ̀sẹ̀ ní ẹ serious àwọn serious sẹ̀ kí n má wọlé. Oh, the funniest part of it. What for me extra 100,000? So long. I'm telling you. So that means pé o máa fowó kún tèmi náà ni. Iṣẹ́ ọpọlọ mo ṣe náà kò easy now. Wo guy, ìyẹn kọ́ ni mo ṣe wá báyìí. Nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé
check ló fún mi mo lọ sí bank ṣé wàá tẹ̀lé mi or kí n bẹ transfer owó later because mo ní láti tètè máa lọ lé torí àwọn wèrè méjì tó wà nínú ilé yẹn ó mọ̀ pé àwọn guys ẹ̀ máa ní mi lára pa ni. má fi rú nǹkan bẹ́ẹ̀ bá mi ṣe tí mo ti fetí gbọ́ màá tún máa fi gbàlà mi dọ́là irọ́ jẹ́ ká jọ máa lọ báńkì sí mí níṣẹ́ ọ̀kan jẹ́ ká lọ jọ. Banji ó ti láìkò owó jù ó láìkò owó jẹ́ mi ẹ̀ lọ Banji. So tí mi bá láìkò owó kí ni mi bá tún láìkò owó yìí bẹ́ẹ̀ tó mú mọ́ mi lára ó bẹ́ẹ̀bí ìwọ ló wà ní olówó kò ń ṣe mi ìwọ ló lè máa fọ́kùn mọ́rùn. ẹ dákun ẹ má jẹun mata ẹ rí ìtàgé jọ ẹ ti rọ ó ga ẹ bẹ́ẹ̀ di ẹ wo bóyá jọ ń bá a fẹ́ ẹ bẹ́ẹ̀ di ẹ wo jọ bóyá jọ ń bá a fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe. Why you no come out yesterday? Wetin happen? You miss Goni o. You miss Jujuju. Na 3 song we do. Yes na. How much they give una? 100k each. My life, wetin I dey do for house? I no know. Wetin you dey do for here? Wetin? You? My hair. Ibi tí mo ti ní mo fẹ́ ṣe rìn yàfà náà. Mo mọ̀ pé. Sorry. Oh, hello. Good evening. Okay. ṣé ń fò mọ́ ẹ̀dẹ̀ ló ń kí mi ṣé ń dìmọ́ lọ́rùn tó bá ń kí mi. Babe, èmi náà ti fẹ́ máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí n tètè máa lọ mọ̀ pé mi ò ní ráyè ibi tiẹ̀ mi ní jẹ́ kéèyàn kan wá kó ṣìbà mi àwọn tí wọn ò níran tí wọn ò ní kankan wọn á máa kó títí wọn á máa wá nu sí mi lára nígbà tí mi ò ṣèwọ o tí you understand àbí kí lèèyàn kan wá gbé lẹ̀ tó wá ń jẹ wọ́n lójú kéde plasma ṣe lélele ilé tó jẹ́ pé ọwọ́ kan báyìí tí bá pè báyọ̀ wọ́n máa kó dé ni èrè kan wá na ọrùn gbogbo ọrùn ẹ̀ àfi bí ìgò magi àti wá kí wọn mo pọ́n wọn lé ní òkú ṣe pé bóyá mo náìsì ò ṣé mi máa lé polójú tó bẹ́ẹ̀ pé ká tiẹ̀ pọ́n wọn lé o pé kọ́ ti ẹ̀jọ̀ èèyàn náà pé ẹ ká lẹ́ o wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n bá láwọn kan bá ọ́ sínwín gan ni. àmọ́ ròyìn àmọ́ yín dáadáa ó ti yé mi ìyànjú pé tẹ bá dé nígbà iṣu àti epo lẹ máa ń jẹ bẹ́ẹ̀ tó ń bọ̀ gùn. ẹ̀yin mo yàn àwọn tó ń gbèrú irú eléyìí onídọ̀tí wọ́n tó ó lè ṣọmọ ọdún lè kí n gbà ẹ́ onídọ̀tí ó ṣì ronú náà sọ̀rọ̀ sí mi. wà lọ ilé dráìvà ni o ọ̀gá ìlú ni ilé o má jẹ́ kán kó ẹlẹ́mìí ọbẹ̀ jẹ́ ọmọ ọ̀dọ̀ ni wo bàbá ẹ̀ mọ́tò ló pa bàbá ẹ̀ lọ́nà gbági mo mọ̀ délé wọ́n lọ ní ìyá ẹ̀ ó kó sẹ́nu train báyìí ni ojú ẹ̀ ti fọ́ etí ẹ̀ ti di kò lẹ́sẹ̀ kan nínú ọmọ mi ìwé kú dànù ni. kó má lọ bò kí ló fẹ́ máa jókòó ṣe jẹ́ kó máa lọ. wait now. bẹ́ẹ̀ àwọn kí ẹ o pẹ̀lẹ́ o owó dájú ẹ o ọmọ àlè rádaràdà owó ṣe rí. wo rọra sílẹ̀kùn yẹn o wọ́n ohun white color ni kò má stain ẹ̀ onídọ̀tí ó dọ̀tí dẹ́sẹ̀ ni mo yan àwọn tó ń gbẹ́rù ẹ̀rú eléyìí máa bì tí n bá sùn tí n bá ṣe bá sọ pé mo fọ́kàn tó bá ní mo fọ́kàn mo lè jà fún. ṣé tán ṣé tán jọ mo ń bo mi ò mọ̀ kan tó fẹ́ gé láti máa bára àwọn onírànú báyìí rìn right in your presence your friend is calling me an idiot and you cannot do anything about it ó dúró sí mi ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi ó bẹ̀rẹ̀ sí mi lọ́wọ́ àwàṣàwàṣà ó wọ́n sọ sí ṣé láwọn wèrè tó ń bá rìn. gbogbo tó náà fẹ́ wá kí mi kí ló yẹ kí n sọ fún. wàá lọ sọ wípé òsì ní ọkọ ẹni kó máa wá ẹ wá èyàn kékeré ní ìkan yàn náà you have to tell her straight I don't want her with you again mi fẹ́ kẹjọ rìn mọ́ is that too much for me to ask. she's my friend. so ṣé wàá lọ fẹ́ ṣé wàá tẹ̀lé oh mi ò blame ẹ àwọn àgbà ti sọ̀rọ̀ tọ́nà wọ́n ti wọ́n ní olóṣó tó márì ní olólé ọdún ni wọ́n ló jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ̀ tó bá lónìí gbọ́rọ̀ sí mi lẹ́nu máa sọ̀rọ̀ burúkú sí ẹ tó máa mú ẹ ronú kí ló sì pẹ̀lú ilé ṣe kó máa rí with your level of intelligence and beauty kó máa rí ẹ pẹ̀lú nuisance kí ló dà ń pọ̀ ṣe wọ́n náà rí ni kò weigh on a scale kó o pé distance yẹn pọ̀ gan kó máa rí ilé ìṣẹ́ pé tó bá nu lé mi ò lè wọnú ẹ̀ òun náà sọ̀rọ̀ sí pé báyọ̀ kó máa fi tẹlifíṣàn ránṣẹ́ irú ilé tí ò léèyàn tí ò lẹ́bí tí ò lára iṣu àtẹ́pọ̀ ilé wọn abẹ̀rẹ̀ wọ̀ báyìí náà mọ́rú wọn dáadáa sọ́kàwé máa wà ju yàrá wọn báyìí ni ṣọ́pùtù náà máa ń jù àwọn tó ń gbórí pákó tó ń máa sọ̀rọ̀ sẹ́mi. baby it's okay I'm sorry ọ̀yà máa bẹ̀rẹ̀ mo ti pè lọ́kẹ́. fi mí sílẹ̀ jàre fi mí sílẹ̀ you're sorry for what jẹ́ kó mọ́ rárá come into my own house kó máa sọ̀rọ̀ sí mi ní idiot. má bínú.
Sorry is not enough. Me fair ọmọ yẹn my money. I don't want to see her again. Me fair fún bá ọmọ yẹn ní mọ́. Me fair ní papọ̀ mọ́. That's what I want. Promise? Yeah. You promise now, yeah, now. Yeah, the broken of the yellow room. Oh yeah, Bendy, oh you jump ta fe. Bendy, oh you jump ta fe. Kí ni mo dé ìwọ lè bá mi débẹ̀? Iye owó ẹbí ní ìmọ̀lẹ́ ń pé ká béèrè wọn afẹ́. Yóò náà wàá lànà pàkà tó pé 40,000. Yọ̀kọ́ pé 40,000 lágbà. Ó mọ̀ báyọ̀ tí máa tán ni. Tí ẹ̀kẹ́ bí èmi lọ́pọ̀lọ́ mo gbé ká ṣe lé 42. Ṣe ó mọ̀ báyọ̀ owó pàtí tán ti pẹ́. Ìwé kí òní làákàyè. Òní làákàyè. Káwọn ní làákàyè láì wẹ̀ ẹ̀ mọ̀ kọ́rọ̀ yẹn sọ original la. Àti 432 yàtọ̀ rà ní méjèèjì. Èyàtọ̀ rárá. Jọ ká bá wọlé ọtí ó mọ iye ìgò yẹn má fi tú mú. Ìgò ìyá lọ ọtí mi làwọn fún tú mú. Ànìmú rárá. Ànìmú rárá. Nǹkan máa ti rẹ̀ kò tẹ̀ yé mi kò tẹ̀ tọ́ yé mi mọ́ kò yé mi. Sórí líbọ̀rọ̀ dé dúró yìí a máa ṣọpọ̀ lọ lẹ́ni ó mú wá sí mi lọ́kàn. Ó yẹ ká sọ madam di ATM. Nǹkan àṣeṣe tó ń ṣe àṣeṣe tó ń ṣe bàbá ṣe yìí táwọn àṣe míì sí àṣeṣe tó ń ṣe. ó gẹ̀ẹ́tì ẹ̀ ní máa sọ pé àná ọ̀nà tún ná àná ọ̀nà tún ná tàbá náà tó àtúgbà míì sí àná ọ̀nà tún ná lọ́nà ìgbà kò máa rí yẹ. bẹ́ẹ̀ máa jẹ. eré ẹgbẹ́. a máa ṣọpọ̀ lọ́lẹ̀ bá ṣe máa gbà tó ti yẹ lẹ́sìn a máa ra gbòó ìjọba ṣe ń lọ yìí kọ́ bá pé èlò afẹ́ kíkà wí. tí wọ́n mọ̀ pé lákọ́kọ́ 40 ní dárúkọ sẹ́yìn àgbọ̀dọ̀ gbowó ibi tírì gidi yé gbọ́dọ̀ kí owó ńlá làgbọ́dọ̀ gbà lọ́hùn àmọ́ níbàwò títí owó yà gbàgbà yìí máa tẹ́wà lọ́rùn àgbọ́dọ̀ gba 43 jálẹ̀ 43 kò lè di kò tẹ̀lé di rárá 43 ò lè di. Anago ràn mí lọ́wọ́ ìwọ kan ṣe báyìí kí n wúkẹ́. kó bá jẹ́ nínú ọpọlọ tó mú ìgbà ilé tiẹ̀ ṣe ó yẹ kó ṣe thank you ni torí pé mo ràn ẹ́ lọ́wọ́ ni mo tún ràn ọbìnrin lọ́wọ́ tó mú ìgbà ilé tiẹ̀ ọpọlọ rẹ̀ á jí kó bá tiẹ̀ sùn á lè ràn ẹ́ lọ́wọ́ ṣé ìwọ mọ̀ pé ìdàkúdà ló ń darí ẹ̀ka tó dàgbà 43 gbogbo ìyànà pápápápá kó sáré tán sórí lọ́wọ́ yìí a máa sanjú pa ni a lè gba 43 a máa fùwà ọ̀dájú débi pé owó yà máa gbà ìyẹn pé àwọn àgbà náà kó tán gan pàpà màdàmá ti máa ẹsẹ̀ pé àtẹ̀ràn ara bí ìwọ̀n àtọ̀rọ̀ owó mọ́ tó ti yẹ owó ìyẹn pé a máa ná títí ni kó má dẹ̀ pé àwọn kò ṣe báyìí a máa gbọ́n lé condition ni pé a máa lọ sọ fún ọ̀gá àtúpàrọ̀ mọ́ wọn lójú ọ̀gá pàpà. jẹ́ ká bù mọ́ lọ́wọ́ yìí èlèdì ní 44 lọ́wọ́ yìí 44 last. ẹ̀yẹ́ dàgbà yẹn. abadẹ ti ná tán àti máa bù mí abadẹ ti ná tán àti máa bù mí ó mọ̀ pé jẹjẹjẹjẹ kò ní jẹ kankan kò yó láyé yìí. láyé. ẹ wo ẹ jẹ́ kí ẹja jẹdé lọ ṣọ́ra nítorí àwọn àfìwọ̀pẹja bí èèyàn bá jẹ oúnjẹ lájẹjù ó lè fa ìyọnu bó dẹ̀ jẹ omi lásán báyìí lèèyàn mú lámujù ó máa ń fa wóróko kí ló dé owó tẹ̀ ń béèrè yẹn ti pọ̀ jù náà ẹ wo lórí eléyìí kò tiẹ̀ lè wẹ̀k. ìyẹn dẹbi ẹ bọ̀rọ̀ ní ẹ dáa ju ó dáa ẹ sọ fún mi àti kejì mi rẹ̀ pé kò lè wẹ̀k. kò lè wẹ̀k. kò lè wẹ̀k àbí. kò lè wẹ̀k. ìyẹn dàbẹ ní ká lọ. Anago tí wọn kí mi kò tẹ fẹ́ ká wá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má ládùn ní kọjá yìí lọ́dọ̀ ìyá wa tí wọn pé bí sìgìdì bá máa ṣe rí ẹ̀tẹ̀ èèyàn ní méjì wọn máa kọ́ láyé ju ẹgbẹ́ mi lórí lọ́wọ́ ẹgbẹ́ mi lórí lọ́wọ́ jẹ́ ká má lọ káyí tó tẹ́. ẹ wà Scooby-Doo ẹ̀yin èèyàn Scooby-Doo someone cannot play with you someone cannot play eré ni. ìyẹn dàgbà àmọ́ kíákíá làwọ̀ kíákíá. ẹ kó pẹ́ torí àánú ẹ̀ ní pírójẹ́tì kan yàfẹ́ fowó yàfẹ́ kówó sí tí ó ti yé yín ṣé kápẹ́ yìí ní abẹ́rẹ́ rẹ̀ máa pè wá. ẹ má wọrẹ ẹ ṣàmà lọ. ẹ máa ṣẹ́ sí wa. iṣẹ́ pọ̀ lẹ́ o. Scooby-Doo Scooby-Doo. kò sóhun kọ̀ọ̀kan tẹ́dá lè ṣe àtúnwò ẹ dákun ká máa ronú jinlẹ̀ ká tó ṣohun gbogbo bẹ́ẹ̀ ni tìrẹ bẹ́ẹ̀ kọ́ lọ lámàrin ẹ̀yin èèyàn mi ẹni bá wá aṣọ nǹkankan kó máa rántí ẹ̀san ìgbẹ̀yìn rẹ̀ o. màá ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí ni o fẹ́ sọ
kí ni fẹ́ sọ ìwọ kò sọ̀rọ̀ kankan tó fẹ́ sọ kọjá owó kòkòrò mi wó ni ẹ ìwọ. bíbí kí ló dé tẹ̀sán mi lẹ́nu báyìí. sọ lẹ́nu mo mọ̀ ẹ́ ni tí n bá wà wájú lé wa gan-an á ti complain pẹ́. tí ò bá ṣòro ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín kan. tí ì bá sọ̀rọ̀ owó kọ pa mí mo ṣú ọ ni. èmi ò tiẹ̀ nípa yín anyway ọ̀rọ̀ méjì ni mo fẹ́ bá yín sọ. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi mo fẹ́ bẹ̀ yín wípé ẹ wo bírú hòtẹ́ẹ̀lì wa yẹn since tó jẹ́ pé àwọn manager àṣekúkú employ ẹ̀gbọ́n mi kó máa ṣiṣẹ́ ńbẹ̀ ó ní àwọn managerial skill kankan ó lè ṣe dáadáa instead a ṣẹ̀ṣẹ̀ tún máa lọ fi gbàrà àtàwá síbẹ̀ yẹn òun ni mo ní kí n sọ fún yín. ìyẹn ò ṣe problem ṣe bí kò jẹ́ manager ni yẹ́nì kó má ní managerial skill ṣé báwo la ní ilé iṣẹ́ wa nǹkan tó tọ́pọ̀ ká gbà wọ́n ní bàbá Ṣàngó wa lọ kírun ó ló léyìn bẹ́ẹ̀ ó lábùdù tí bẹ́ẹ̀ ó lọ́mọ ọmọ òun ni ó ti lọ náà nìyẹn. ẹ ṣe mo dúpẹ́ mo appreciate gan-an ẹlẹ́ẹ̀kejì tó wàá fẹ́ fara jọ nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́ tí ò rí bẹ́ẹ̀ exactly òun ni pé kí n rán yín létí nǹkan tẹ́ promise mi. kí ni nǹkan náà. nǹkan tẹ́ promise mi náà. owó àbí. ẹ ṣáà mọ̀ pé mi ò béèrè owó lọ́wọ́ yín mo kàn ń rán yín létí ni. ìyàwó mi mo kàn yín imagine tí n bá lówó mo bá wọn ṣe fẹ́ cope. kí lè ṣẹlẹ̀ ẹ mọ nǹkan ẹ lè fẹ́ rú wa gan kí n má lówó lọ́wọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe níbo lẹ fẹ́ gbégbà torí pé ẹ fẹ́ rú wa báyìí máa lówó ní ṣá. gbọ́ mo tẹ̀ ti lówó kó tó fẹ́ mi ọ fẹ́ gbọ́ kí wọ́n sọ pé fámú mi fún ọgàn tí ń lówó lọ ọ sọ pé ṣé fá serious báyìí àbí fún òrí náà ni. èmi àbẹ̀fẹ́ mi ò ní fẹ́ yín torí pé lówó lọ́wọ́ láíláí máa fẹ́ yín báyìí máa tuntun yín fẹ́ in fact ṣe tí Ifá bá fi lè mú yín fún mi Ifá fẹ́ sọ yín dolówó ni torí ẹ gbọ́dọ̀ fẹ́ rú wa kẹ́ má lówó lọ́wọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe owó ti dé ó tó ní because Ifá gan mọ̀ pa máa náwó so definitely ọkọ tó bá fẹ́ rú wa gbọ́dọ̀ lówó. bó tó bá yẹ pé wájú ilé wa báyìí gàdé tí machine wa ó kì í pipe wọ báyìí tí ẹ mọ̀ dáwó yàrá rẹ̀ machine kò ti dáwọ́ mọ̀ tó bá tẹ bọ́tì báyìí mọ̀ pé ìfẹ́. náà sọ mí lẹ́nu. Like you. ṣé wọ́n á láìkè owó tó yín ní. abẹ́bí ìyàwó àtàtà tí wọ́n fẹ́ sílẹ̀ ọ̀rọ̀ yìí wá ti di kó máa ṣọ́ra wọn dẹ̀dẹ̀ndẹ̀kú ikú ń dẹ̀dẹ̀dẹ̀ o. Why is staring at me? olówó tó fowó ra lọ́dún òun ní kábí. ó kó tẹ̀ ti ṣe mí kí n fẹ́ sílẹ̀. kò ṣẹ́bi kò fi mí sílẹ̀ ládùúgbò nǹkan tó ti ṣe léni ṣó fẹ́ gbọ́ mi pa ṣó fẹ́ yín mi pin ni kí ló dé àbí torí ti tèmi lọ́n ṣe gbà kó wá máa manage mi ṣé mi ni motel tó manage. tó ṣì wọ́gun ò bẹ́tà jù tẹ́ ọ lọ ni tí máa manage ṣé kò bẹ́ wo ibi ni máa kú sí. ó sì ti dá abẹ́mi náà ti ní wàá máa ṣiṣẹ́ yẹn náà ti dá ṣáàjọ kò síbẹ̀ kí láńlọ́ọ̀dù dé báyìí bẹ̀ àgbà. Tani landlord ẹ kó ti yíkùn lọ síbi kan tó lóun travel kí ló kàn mí pẹ̀lú landlord èmi gangan ni landlord. ó máa lọ nílé ẹ òun ló lò tẹ́lẹ̀ ìgbà tó bá wù ló lè dè ìwọ ni kò lọ mójútó ṣe ẹ lọ mójútó ṣe yín ẹ má ojú kù. Tani. àwa àwọn ọkùnrin méjì. Kí lẹ fẹ́? àmọ́ àríyá afẹ́rí ni káfẹ́rí fún ọdẹ ó dẹ̀ ṣe pàtàkì gan-an ó kiri tí kàṣẹ kàn àti wà bí ti pẹ́. ẹ wo ẹ lọ ẹ padà wá mò ń sùn lọ́wọ́. ṣe bá jí àmì kúrò bí ẹ bá wa náà bí àjọwọ́ ní bí. bó ṣe ẹnu ṣe yín nìyẹn ni kí lẹ ń ṣe mí báyìí náà. ó ṣe pàtàkì o ẹ̀yẹ bá wọlé máa sun orin tẹ́ bá ti jí bí náà lè máa bá wa. àbọ̀ bí àwọn ìta mi. kí lẹ ń wá kiri kí ló sọnù lọ́wọ́ yín.
nǹkan tẹ̀sán náà àmọ́ yẹ ṣẹlẹ̀ ni pé à ń mísì yín la bá mísì yín èmi wá ronú ọkàn mi pé ìyọ́ka ti lọ tipẹ́tipẹ́ èyí wá ń dájẹ́ à ń dàmọ́ nulẹ̀ kí káwa yọjú sí yín káwa bẹ̀ yín wò yẹ ṣẹlẹ̀ rẹ̀ lẹ́fúrú wa ń bèèrè. sí sórí ẹ̀ lẹ ṣe wá wá. ìyá wa ó tó torí ṣé ẹ mọ̀ pé ní bá ṣe ojú igi bá ṣẹyìn inú òkè ṣe ẹyan rẹ ìyàn ká ṣojú ká ṣẹyìn. ok ẹ mọ̀ kan ẹ má wọrẹ ẹ má lọ mo wà ok ẹ ṣe. ẹ tẹ mọ ń ṣẹlẹ̀ èmi máa tọ̀. ok máa tọ̀ ló sọ. ó fẹ́ tọ̀ síbo. sínú. mo rò bí nǹkan ṣe yín. ó dàbẹ̀ pé o stupid ṣàyíkọ́ndú so inú toilet ọ̀gá ẹ ló wẹ̀ tọ̀ sí ní gbogbo hòtẹ́ẹ̀lì ṣe tóbi tó ó rí bí tọ̀ sí. ẹ̀yìn ṣe pé bí mo yan bílẹ̀ ayò mú òkè bíi tọ̀bá káyàn mọ́ mo lè máa tọ̀ sí ní bí ìrùkà mímọ́ ni. bládà ikún ìgbéfà rẹ̀. ok sorry má worry ibẹ̀ ò tiẹ̀ dá. ibẹ̀ bàjẹ́ kí bàjẹ́ ẹ má worry èmi á tọ́ gbogbo ṣe fún yín kí n tó kó lábúlé wa lọ́hùn iṣẹ́ nǹkan rẹ̀ máa ṣe gbogbo ẹ̀ á dán mọ́rin tẹ́. ẹ tẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ ṣẹ́ni kí n bá ti lè tọ̀tàn gbogbo rẹ̀ lè máa ṣe kó máa nẹ́ẹ̀tì ní gẹ́gẹ́. ẹ bá worry ẹ má bother láti túnṣe wọ́n bá mi túnṣe lọ́wọ́. ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ń rí náà. so o ti ń ṣe dada perfectly so kò jó mọ́. kílẹ̀ tí ń rí náà. ẹ pẹ̀lẹ́ kọ́mẹ́dì kòlábùlà ẹ̀mí tàkìtì ọ́ bẹ́bẹ́ ṣe ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ń rọ ẹ wá wò ní ìdílé kan. ṣe rí lórúkọ mi gẹ́gẹ́ bí agbẹnusọ àti kọ́líìgì mi àfẹ́ máa yìn yín jẹ. yìnyín jẹ èmi ṣé àgbàdo lèmi ni. ọ̀rọ̀ yóò yé yín ìyẹn sọ ni pé àmọ́ máa dé bẹ́ẹ̀ àmọ́ máa bọ̀ àmọ́ máa lọ bẹ́ẹ̀ àmọ́ máa dé àmọ́ lọ bẹ́ẹ̀ àmọ́ máa dé lásìkò ká máa yẹ̀ yín wò. ṣé orí yín ti dàrú iṣẹ́ tí yàwó rẹ ní ṣé orí yín ò pé mọ́ ni. àwa là. ta ni là àwa. àbúlé orí burúkú yẹn ni mo ní kó jáde nínú yàrá mi ó sọ mi pé là. òbí sórí bí madam dẹ̀ ti ṣe ń jirẹ̀ mọ́ alọ́wọ́ yìí mẹ́ẹ̀ká náà fi yéṣu bẹ̀gbà láti yanjú òun wà bẹ́ẹ̀ yá wa ẹ̀mọ́ ń ṣẹlẹ̀ mi fẹ́ kí ó di wàhálà bí àṣà àwọn eléégún kan tó ti yín lọ́dọọdún àwọn akọrin. ẹ mọ̀ pé ìyá ń wo fẹ́lẹ́gún ó jàre fẹ́lẹ́gún ìyá ń wo fẹ́lẹ́gún ó jàre fẹ́lẹ́gún mọ́dúnrádé máa kágbádá ní fẹ́lẹ́gún mọ́dúnrádé máa kérò lẹ́yìn fẹ́lẹ́gún ọ̀rọ̀ yìí àdàríwò bẹ́ẹ̀ jẹ́ ń fẹ́lẹ́gún. yàrá ẹ̀mí ó jalè ẹ̀dùn ọ̀rọ̀ rẹ̀ ká ṣe pápápá kò lè pẹ́ kò lè pẹ́ kò lè pẹ́ ẹ̀ ṣe máa nira. báwo ṣe ṣe pẹ̀lú àwọn dèjì. wọ́n yìí ṣe tipá fi táwọn bá gbá mi jọ láṣepọ̀ nítorí pé àwọn ti rí mi àti. kí ló wá ṣe. kí ni mo fẹ́ ṣe mo gbà kan ṣe náà ni ó mọ deadly táwọn idiot yẹn wà ní wọ́n gbomi mọ́lẹ̀ bí ẹran ni. ìfẹ́ kí tó ń sọ̀rọ̀ báyìí ó lè tún sọ fún mi. wọ́n jọ dákẹ́jọ kí ni wọ́n gbọ́dọ̀ sọ báyìí àbí ṣé gbogbo tí mo ṣe is it not because of you àbí wọ́n kọ́ ló kó mi sí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí. oh ok ó ti gbàgbé pé àṣepamọ́ ló wà kò sáṣepé láyé ìyá mi. kí la máa ṣe báyìí you don't get me as to stop. well I don't know either because I know they will always come back. but next time you will sọ̀rọ̀ nǹkan yìí fún mi ṣùgbọ́n kí ni mi dùn náà fẹ́ kí ni mi bá. èmi tèmi ń gbà sára yẹn kọ́. ìfẹ́. kílẹ̀ tí rọ ó ga ó yẹ bẹ́ẹ̀ di ẹ̀ wò bóyá jọ ń bá a fẹ́ jọ ń bẹ́ẹ̀ di ẹ̀ wò jọ bóyá jọ ń bá a fẹ́ ni ẹ̀ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ó ga jù níyà wọ́n ṣe jàre ẹ̀ tún wọ́n mọ́ tata tòló bẹ́ẹ̀. torí ipò tí mo wà lónìí jẹ́ ń pè níjọba gan kò jù báyìí lọ. ìjọba ló lóògùn ló lọ àti àdágbára. ibi tó sì ṣòro ń bẹ eégún ti fa wọn bò aṣọ rẹ̀ máa wò pé bò lẹ́sẹ̀ rí mo ti ṣètò rẹ̀ ẹ mú lẹ́yọ kọ̀ ẹ má jà sásọ ẹ má fàṣọ yá o bó ṣe dọ́wọ́ yín ẹ ti dìjọba nu agbára ti dénú o. ẹ wá lọ́kọ́ tẹ bá sí dáadáa tẹ bá lu aṣọ ìlú lórí lágbára ọlọ́run nítorí àbábọ̀. ẹlẹ́dàá mi máa jẹ́ ń jìyà láyé mi ojú kọ́ ni lọ́gbọ́n ó fún ní lóye ni ẹ̀dàkùn kájọ. tẹ́ ẹ bá lu aṣọ ìtọ́ bá wú mi lórí ṣé ń gbọ́ mi tẹ́ ẹ bá lò tó bá wú mi lórí bọ́lá ń ṣe wà láàyè
ẹnì pẹ́ rà mọ́ fún yín tẹ́ ẹ bá tún wá lò gan tó bá wú mi lórí ń jọ yín lójú ń ra machine gun fún yín. yìí máa ń yí roboto yá àbí. owó ni iye tí yí roboto ọbẹ̀rẹ̀ yẹn ń bọ̀ kèsì ti yí roboto ohun tí ó ní mọ́tò lẹ́pẹ́ kònú rẹ̀ wò ní ìrìnà rí tẹ́fì máa ń yin àwọn ọ̀tá pa ìkan wà wájú kan wà lẹ́yìn bí ń ṣe rà fún yín nù. ọ̀gá ṣé ilé ibi tó níbọn díẹ̀ ìbágùn rẹ̀ kẹ́ra ohun kí tọ̀dọ̀ mi jẹ́ ó ní kékeré ẹ̀ nítorí apá mi. ọ̀yọ́nu ọbẹ̀rẹ̀ wàhálà àti ẹnu ọbẹ̀rẹ̀ wàhálẹ̀ ọmọ kéré mi owó ojúlé dídá ọmọ dàgbà ń bẹ ọkà sàárà ní bá jọ fẹ́ fún yín ní nǹkan ọmọ pé dandan bákan náà ìṣèjọ fún yín ń gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ ní ìsìn pé wọ́n bọ̀ wá kékeré tẹ́rọ bá pọ̀ níwájú mi kọ́ ni mo fẹ́ pa gbogbo wọn ṣé ìbọn kékeré náà lọ́mọ lò. ọ̀gá èrì bá o ṣe rí ẹ̀fíṣù kékeré ẹ̀ ó tètè jẹ́ kí ọ̀dọ́run ju ọ̀hún ní láì lọ. mẹ́rin lọ parí ń bòdo ara o. mo rò pọ̀ yọnu tí mo sọ̀rọ̀ tó máa wí kí nílé. mo mọ kí ẹ máa ṣe mo mọ bí àṣẹ lè tètè kú ni. ẹ wo ẹ jẹ́ sọ kíníkan fún yín ṣe rí nísìn iṣẹ́ ti yàtọ̀ o iṣẹ́ ti yàtọ̀ torí pé ọpẹ́ mi gẹ́gẹ́ tó ronú kan tí mo ronú kan ni ó ti yẹ kẹ́ tí mo wọṣọ sójà ti pẹ́ bọ́ tẹ́lẹ̀ mọ́kọ́ ti rò pé bóyá ọlọ́pàá tó mọ̀ pé burú ní bá ra aṣọ ọlọ́pàá fún yín ẹ̀yin náà mọ̀ dá second point sílẹ̀ ẹ sọ di pé ẹni iṣẹ́ lọ́tọ̀ọ̀nù ìsìnfẹ́ kírun nǹkan báyìí àmọ́ sójà ẹ máa tẹ̀lé mi ẹ ti gbọ́ ẹ bẹ́ rí kiri. ìwọ̀n náà kan. ìwọ̀n náà kan síbẹ̀ ẹ ti máa ṣe nu nítorí tó rí bẹ́ẹ̀. ìlàyé. ìwọ̀n ńlá ibẹ̀ àmọ́ yọ ọmọ yín la díẹ̀ díẹ̀ ẹ bá ti rí báyìí ti báyìí ẹ bẹ́ rí ẹ̀jẹ̀ ní ọjọ́ ìwò pòrò tẹ́ máa wò torí wọ̀ ní ìṣe òtí ẹ̀fẹ́ máa ṣe bí sójà ṣé ká lọ sọ̀wọ́ sáàrin OPC ni wò kejì ẹ ní ìsìn ó ti dé fìlà ó rí pé wàá sójà ti ń wà lára rẹ̀ ìwọ náà dé. ọ̀gá ẹ mọ̀ pé wọn bá fi pamọ́ rẹ̀ níyì mo fẹ́ múra tán kẹ́ tó rí mi ni. ìfẹ́ ń tà fi pamọ́. ó yẹ bẹ́ẹ̀ di ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ ẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọn bọ́n ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò máa sàn ẹ tún wọ́n mọ̀ ń ta tá ń tòótó kọ́mẹ́dì ilẹ̀ lálẹ́ ju ẹ̀rín tàkìtì ọ́. pátápátá bí ààrẹ ìdájú tó ṣe kí ni òun bá ń kó òyọ́ ní ìsìn lọ́ba ti wá délé wọ́n gbàgbé mo sọ fún ọ bá bí ọ̀lẹ́ ọ̀la sọ fún ààrẹ tó fún mi nọ́mbà tí mo fún ọ yẹn mo nà wá bá mi sọ pé mo nà wá bá mi kì í ṣe bí ìlọ́ọ̀tì wá bá mi o lọ́wọ́ sáà ti pèmí ìwé ìsọ̀tì tó ti wá bá mi ilẹ̀ ó lè tán. owó ti dé o ẹ wo lẹ̀kẹ̀ wẹnu ọkọ owó ló ń sọ̀rọ̀ kò sẹ́ni tí yóò fẹ́ràn owó ta ló lè sọ pé kóun gba òṣì múlẹ̀ owó ti dé o àpẹ kánú kò. ìwọ lọ ń bọ̀ lọ wá gbé mọ́tò bíi mọ́tò àwọn pẹ́sidẹ́ntì kí ló ṣẹlẹ̀ ń gbọ́dọ̀ ti rọ́kọ̀. mo ti rọ́kọ̀. ẹ dákun ẹ lẹ́jà rẹ ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin mo kí dáadáa mo kí n tológun mo kí n tẹ̀sán ẹ lẹ̀. ẹ̀yin sójà mi ṣe é rọmọkùnrin tẹ̀ ń wé kò sí ní tí èpèrè rẹ̀ ńgbà tí mò ń gbélé rẹ̀ torí gbà kan wà tí mo wà rúpò tó wáyé kí ni òfin ní dáná tán kí ni òfin mi rọ tán tí ẹ̀dùn náà kí ló borí ẹrù rẹ̀ tó ti wẹ̀sẹ̀ níta yé mi ò ti rò pé kò lè dáa fún mi lọ sí ń hùwà báni. ní sùúrù mọ́ rojọ́ ọ̀ka ń bí owó lè mọ wá sìn owó lè mọ̀ ń sìn lọ́wọ́ rẹ̀. yọtọ ọbẹ̀ gbowó ilé àbí. tẹ́lẹ̀. àjogún fatọ́ ní kí wọ́n mọ̀ kú mọ́ mo ti rò pé ayé rẹ̀ ó ti yí padà ni òun tó kéré náà mọ́tò mi rè o tí n bá lọ sí tọ́lẹ̀tì mo máa gbọ́kọ̀ ẹ̀ dání tọ́lẹ̀ òde ń gbé wá sọ́dọ̀ rẹ̀ bá bẹ tọ́lẹ̀tì ní bá ń lọ tọ́lẹ̀tì mo máa gbé mọ́tò ilé dání tó bá ràn mọ́tò tí mò ń lò kò sí mọ́tò mi kankan tí ò ní jack tí ò ní extra tire gbogbo ọkọ̀ mi pátápátá full options ni kò sí nǹkan náà tó pé tó bá rí báyìí wọ́n náà mọ̀ pé ọkọ̀ lélẹ̀ bó ṣe ń wo bọ́tìn ní gíláàsì ẹ̀ tí n bá tẹ̀ báyìí ń lọ òkè ń lọ lẹ̀ ni tí n bá start báyìí sójà ọkọ̀ ẹ̀ tí wọ́n bá fẹ́ start ẹ̀ ìka kọ́ lè start ẹ̀. ṣé ni màmá tẹ ìka kó báyìí la màá ti gbé báyìí máa ń ṣiṣẹ́ lọ́wọ́ kan la. tí ka rẹ̀ tó bá ti pé ka rẹ̀ tó ní apẹ́sẹ̀ntà yìí ka rẹ̀ ọ̀dà kò ní start gbogbo wọn tí n bá mi ṣiṣẹ́ tó ṣe pé gbogbo wọn ni bó ti wọ kan ifá ó wà nù rẹ̀ ifá máa ti tẹ́pẹ́ bó ṣe bá a ṣe ń bọ̀ ó ti sọ kò sọ pé ta lába. ó sọ ó ṣàlàyé. lábẹ́ igi àbí tó lọ́ọ́ mọ̀ ránjú bọ̀ ńgbà tá a sì bí kí ló ń ṣe. wọ́n ránjú wọn. gbogbo ẹ̀ lọ ṣàlàyé fún wa gbogbo tó lọ́ọ́ sọ pátá náà lọ ń sọ pé ọkọ̀ ààrẹ orílẹ̀-èdè tó ti gbáyé ti bàjẹ́ ọkọ̀ ráṣìírí ẹ̀ tó lè pé kò sí síkírì kankan náà ayé ẹ̀ mọ́ nísìn èmi mọ̀ ń lo ọkọ̀ tó ti gbé gbogbo òfin tẹ̀dọ̀ rẹ o bó ṣe wà ní ti bá lọ bí léèrè pé kí n lọ jẹ lánàá yọ ṣàlàyé nísìn tó wá di pé ọlọ́run ti wá kẹ́ mi nísìn
kí n wá ní gbogbo agbára tí mo ní mo lè kí n sàlẹ̀ ọ lọ́wọ́ kò sẹ́ni tí ó mú mi sí níjọ́ ni àwọn ìjọba fún mi ìwé kan ńgbà sáyẹ̀nsì di ńgbà tí mo kà wọ́n lẹ́ni tí mo bá pa àpagbé àbí kí wọ́n. commissioner ló mú wálé commissioner of police ló mú wálé wá. kí ni owó kí ni wọ́n fẹ́ gbà lọ́mí ńgbà náà. ọ̀rẹ́ ni wá. ẹ ṣe wòlíì mọ̀ fún. yàtọ̀ yàtọ̀ bọ́dà náà wọ́n lárí mọ́ lọ́rùn o. ẹ yà dìde kó kúnlẹ̀. right ọ̀yà ẹ sì fi lórí ẹ̀. báyọ̀. ìgbọràn mi sẹ́ o. mo torí ẹ mọ́lẹ́nu mo tẹ ẹlẹ́dàá rẹ mo tẹ ẹlẹ́dàá. ọ̀ lè rí tẹ o. ẹ dákun pé ọ̀sán. ẹ ṣeun mo ti máa lọ lérè fún ọmọdé mi lóhùn. wọ́n lajú mọ́ lọ́rùn. ọmọdé mi lóhùn. ẹjí mo bèèrè lọ́rùn èmi ló lówó fún. Sorry. Ẹ tó ṣe wòlíì mọ́. Ẹ dákun sorry ẹ má ṣe wòlíì. Ṣé wòlíì mọ́ fún. Ẹ má ṣe mọ́. Ọ̀yá dìde. Mr. Lai. Dìde sẹ́mi ni Mr. lẹ́nu ẹ. Kí ni kí n pè Mr. náà? Sẹ́mi ló ń pè ní Mr. Kí ló dẹ́yìn ò lẹ́kọ̀ọ́ bò lówó sọ̀rọ̀ náà? Tí o bá tiẹ̀ sọ lówó ràn rẹ, ṣé bó ti di pé olówó wà náà tó ti rò pín tẹ́lẹ̀? Orí respect náà ni respect. Ọ̀wá mọ́ tó lè pè mí. Kí ni kí n pè? Ọmọ jẹ́ ń pè sífù. Sífù brother Mr. Lai ẹ dákun. Pọ̀ yọnu sífù ẹyọ kan ni mí ni. O lè fi yẹ́ sísí lẹ́yìn. Sífù. Ọ̀pọ̀ wọ́n tún láàrin mọ́ lẹ́yìn. Ẹ fi lè jẹ́ tóbi lé rẹ̀ ọ̀yá nàró. Right. Mo ti weak. Sẹ́yìn ẹ̀ fi kán mi. Ọwọ́ mi. Sọ́ọ̀bù kan mi. Dìde sókè. Má dìde kan òde. Dìde sókè. Ẹ̀rọ ìjókòlẹ̀ náà náà wọ́n béèrè ní wọ́n bí léèrè. Ó ti rẹ̀ mí o. Ọ̀njẹ́ ìyá ló ń ìdáwọ́dún olóṣèlú ọ̀ sọ́wọ́n pọ̀ lọ́ọ́ jẹ tán lọ́rọ̀ pé ìyá tó fi pamọ́ bẹ́ẹ̀ nìkan kan ni. Ọbọ̀ kó wánú kúlà ni. Kí ló rò pé mo lè ṣe fún ọ tó lè dùn mọ́nú torí pé ọba mi nú jẹ́ńjọ́ kan mo ra búrẹ́dì àtẹ̀wà sangiros èmi àti ìyàwó mi fẹ́ jẹ abugari ẹgbẹ́ sọ rántí tí n bá ti sọ nǹkan máa he mi o sọ̀rọ̀ pé búrẹ́dì ń wọ lòdì sọ́ájìn rẹ̀. Ti búrẹ́dì ẹni tó yẹ bá nífẹ̀ẹ́ léèyàn ń bá jẹun. O nífẹ̀ẹ́ mi ni. Ìfẹ́ ló fi di ló ń jẹ tó ń kẹ́ kí n jẹ ló ń jẹ ló ń sakọ́ ló ń kilẹ̀ inú ilé rẹ torí pé mi náà nífẹ̀ẹ́ rẹ sójà mi ẹ ṣe wòlímọ̀ fún. ìfẹ́ tí mo ní sí ọ ni ìfẹ́ tí mo ní sí ọ ni. ẹ dákun. right. torí pé mo nífẹ̀ẹ́ rẹ ó dà jọ ọwọ́ jẹ ọ. Sífù ẹni tí ń dá kóńdọ́mọ́ mi lẹ́nu ọwọ́ rẹ̀ rán mi. sọ́tọ̀. Irin làwọn tó lò. Ọbẹ̀ kọ lọ lówó. Lọ́wọ́ orí ẹ̀fẹ̀ máa kọ́ lówó lẹ́sẹ̀. Olówó. Lọ́wọ́ orí ẹ̀fẹ̀ máa kọ́ lówó lẹ́sẹ̀. Ọba kọ lówó. Àpò Mr. Lai ìdọ̀sẹ̀ yọ̀ ọ̀dà. Kí ló pé? Mr. Chief Lai. Èdè ló ṣe ọ̀dà. Chief Lai. Ọ̀dà àbí ọ̀dà? Chief Lai. Gbogbo ètò ọ̀sẹ̀ fún mi. Ọ̀dà. Lágbá Ọlọ́run. Àwọn sójà olùwọ̀n náà. Ẹ wo bí. Ìjì lẹ́yìn mi o. Ẹ dákun. Ẹ wo bí ẹ̀yin sójà mi. Ẹ̀yin sójà mi. Ẹ sì bí àyà rẹ̀ sókè. Ẹ sáré ẹ̀sẹ̀. Ebi kolokolo ẹ fún òkèèrè ẹ fún. Ẹ mọ̀ sí ibẹ̀. Ẹ dákun. Remove your hand. Ẹ dákun. Remove your hand. Remove your hand. Ẹnu. Ọya ẹ̀tẹ̀ lọ́dà. Ẹ̀tẹ̀. Remove your hand. Gbogbo ẹ̀dàpọ̀. Ẹ má jẹ́ lóko yẹn lọ́nu. Mo tẹ̀ ti kú ọ̀rẹ́dì. Ìgbọ́dọ̀ dákẹ́. Ẹni tó kú a máa sọ òpònú ọmọ tán ara rẹ̀ jọ rò pé mi lọ ń tàn òkú tó kú tí wọ́n bá fárun ni tó wá tó ń sùn ibi tí ń lọ lọ́n sí yóò rẹ̀ ń jí ni ṣebí yóò sùn rẹpẹtẹ lọ́ọ̀ ni ọ̀tàn rẹ̀ bí òkú tó kú tí wọ́n bá sinú gíláàsì wọn àfẹ́yìn rẹ̀ sẹ́ni gidi ní rìn àbí àárín jì ẹ̀ ẹni pákéjì sọ́jà mi ẹ wá kíkì ọkọ̀ lọ́wọ́. aláìwọ̀ tó ṣe yóò dà lágbára Ọlọ́run sójà ni olùwọ́ náà pa o lágbára àwọn tó nílẹ̀ sójà ni ó padà lùwọ́ náà pa. wọ́n fẹ́nu ara ẹ jìyà ni kò sí èpè tí wọ́n ṣe fún olówó tó lè mú lówó àǹtí èpè ni ó sì láyé ń gba ayé ológun kan báyìí gbogbo èèyàn lọ́bọ̀ o wọ́n kàn fi wo ara wọn ṣòfò ni kò sí ní wọ́n dín àkàrà wọ́n gbé pósí nítorí bẹ́ẹ̀ dì sí o. ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ì rí náà àní kílẹ̀ tí ì rí náà kọ́mẹ́dì kò láàbùlà ẹ̀mí tàkìtì ọ́
bẹ́bẹ́ ṣì ń bẹ lẹ́yìn kílẹ̀ ti rọ ẹ wá wo dìdí lẹ́ẹ̀kan kàtìkàtì màmá pọ̀ ó ga òràn. bóyá bẹ́ẹ̀ ń di ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ ẹ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò má san ẹ tún wọ́n mọ́ tata ń tòdò kọ́mẹ́dì ilé lálejò ẹ̀mí tàkìtì ó. ẹ̀yin èèyàn mi kílẹ̀ tí ń rí náà àní kílẹ̀ tí ń rí náà kọ́mẹ́dì kò lábùlà ẹ̀mí tàkìtì ó. bẹ́bẹ́ ṣì ń bẹ lẹ́yìn kílẹ̀ tí ń rọ ẹ wá wo dìdí lẹ́ẹ̀kan kàtìkàtì màmá pọ̀ ó ga. bóyá bẹ́ẹ̀ ń di ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ bẹ́ẹ̀ ń di ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò má san ẹ tún wọ́n mọ́ tata ń tòdò kọ́mẹ́dì ilé lálejò ẹ̀mí tàkìtì ó. bíná bá fẹ́ ju kẹ̀kẹ́ omi lẹ̀rọ iná ẹ̀gbọ́n náà kí la lè fi dẹ́kun ẹkún jùká rẹ́mi máa lọ ni ẹkún ò ní ìyá lọ́dàn gbogbo wa kọ́mẹ́dì ilé lálejò ẹ dákun ẹ má jẹun ata ẹ̀rín tàkìtì ó kílẹ̀ ti rọ. ẹ jọ ìmáàmù bí nǹkan. Imam wọn sì níta. kílẹ̀ fẹ́ sà. táà mo tún lè bá sọ̀rọ̀. ẹ bá a sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sà. ẹ dákun ilẹ̀ bíi ṣé 60/120 ni. 60/120. ṣé fẹ́ǹsì mọ́ṣáláṣí lógún dẹ̀yìn. fẹ́ǹsì ẹ̀ lógún dẹ̀yìn. ṣé ibi náà sára lẹ mọ́ṣáláṣí ni àbí sẹ́bà kìtìtì. sẹ́bà kìtìtì ni bíbá ẹjọ́ kílẹ̀ fẹ́ gangan kílẹ̀ fẹ́. mo fẹ́ ra mọ́ṣáláṣí ni. mọ́ṣáláṣí mọ́ọ̀sì tiwa. owó làbọ̀rọ̀ fẹ́ bó sọ mo ní mọ́ṣáláṣí àní mo fẹ́ ra property onímọ̀ọ́sì ni. sà it's not for sale mímọ̀ bóyá ẹ ṣì náà bóyá ọ̀nà tẹ gbà wá bóyá bí torí pé lọ́wọ́ ọ̀sàlẹ̀ mẹ́ẹ̀ wọ́n fẹ́ ta ilẹ̀ tó wà mẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ lè fẹ́ lọ kì í ṣe bí. kí n má sẹ́yìn yẹn báyìí kí n wèé tà àní màá rà ń wò ó wà fi ṣe nǹkan mi. ebi ní apàṣà ó yìí dín sí. sẹ́yìn dalẹ̀ mọ̀ pé ó tún lè bá mi sọ lórí. àgbàdo máa bá yín sọ̀rọ̀ náà ni bóyá ẹ gbọ́n tá à ń sọ dáadáa ẹ kò yé yín ẹ bá fẹ́ ra ilẹ̀ pọ̀ gan-an ẹ wo ilẹ̀ ní ilẹ̀gbẹ́ báyìí ẹ lè rà á ilẹ̀ wà lẹ́yìn bíi ẹ rà bó bá ṣe wù yín ṣùgbọ́n ilé ọlọ́run lélẹ̀ à ń kírun bíi ni ẹ lè ra bíi. bàbá jábété yéyé ọ̀rọ̀ mi ó yé ọ ẹni tí mò ń sọ ni pé property mo fẹ́ rà kò sí nǹkan kọ̀wọ̀ ṣé bí ẹ̀yin jàmá lónìí wọ́n ọjà bọ̀ ni wọ́n fẹ́ ra kínní o ẹ sì sọ iye tó owó tó bá ti ní iye àbùkù kan. ẹ má bínú sá ṣẹ́rí mo sọ lẹ́ẹ̀kan pé bí ẹ ṣìnà ni ibi báyìí not for sale ṣẹ́rí mosque wa yìí ó ti pẹ́ gan àwọn ọ̀dẹ̀ ta àwọn ọ̀dẹ̀ lè ta títí ayé so sà. ó ọkùnrin ìpẹ́ rẹ̀ mọ́ṣáláṣí kí n tiẹ̀ ná bá bẹ́ẹ̀ ló sì nà ń wọ́n mọ́ bí mo ń lọ ní. sọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀lé mi ni mo lájà ìjọba mo lájà èbò mo rò pé ọ yọnu ṣé mi ló ń bá sọ̀rọ̀ bá ń lòun pé kíní tí ẹ̀dọ́ tí bá ní mo fẹ́ rà mọ́ mọ́ mọ́ṣáláṣí gan ságbára mi ọ̀ka ni kí n ra dàda ní mo ságbára mi ọ̀ka ní bá ní mo fẹ́ rà pẹ̀lú gbogbo jàmá. ìmáàmù tiwa. kíní ẹ̀yin bàbá jábété ìwọ ti ń sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ fi tẹ́lẹ̀ kíní ń ṣe ọ̀pẹ́ rẹ́. Good day. How are you? Oh, I said good day. How are you? Junior colleague. Explain the call. The call. The call. Olomoyilowa. Yeah, I know you. No. Identify yourself. He's identified. You are from which balance? Same balance. Same what? Balance. Same balance. Àbí n bá ń sọ kò yé yín ni. Ẹ dákun. Ọ̀gá ni. Kí ni ọ̀tẹ̀lẹ̀ kí ló fọ which bag? Olówó for which bag? Olówó.
ẹ dákun olówó ni mí dé olówó báyìí olówó ni mí olówó ni mí. kọ́ọ̀lì ta ni ọ wà mí nísìnyí ẹ dákun. fọ́ọ̀mù kárì sọ́dọ̀. wèrè nílé ní ṣé òkò má jẹun náà tún wà ní nítorí pé òkú lọ́pọ̀lọ́ ẹbí Yorùbá yìí nítorí wà má jẹun ní àdínkù bẹ́ẹ̀ díẹ̀ ayé rẹ wà bẹ́ẹ̀ díẹ̀ àná bẹ́ẹ̀ díẹ̀. bóyá jọ ń tà fẹ́ ẹbẹ̀ ń di ẹ̀wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò máa san ẹ tún wọ́n mọ tata ń tòtò kọ́mẹ́dì ilẹ̀ lálẹ́ ju ẹ̀rín tàkìtì ọ́. kò má dá kẹ́dà máa gbàlùmọ̀ kọ́ rọ́yìn ìpìlẹ̀ ọ̀la kò má dá kẹ́dà máa gbàlùmọ̀ kọ́ rọ́yìn ìpìlẹ̀ ọ̀rọ̀ o torí tó bá lọ tó bá máa padà bọ̀ ó lè já síbi tá ò fẹ́ o. ẹ̀dá ẹ má máa kánjú jayé torí ọ̀la ni ọ́ ẹ má máa kánjú tó olùwọ̀ràn ìgbò olùwọ̀ràn tẹ́bí yẹn kó máa kún kókó ẹ̀dá ẹ má máa fa àgbò ìgbẹ̀yìn ní ẹ̀rọ. ọjọ́ ẹ̀san ìyá bọ̀rọ̀bọ̀rọ̀ adé afádigunla tí ó digun ṣèṣe pẹ́ o kejì náà ẹ wá wo fa òwò kì í fi tí ṣe pẹ́ o kejì náà ifá òwò kì í ń ṣe ọmọ mi. ṣé o rí kéèyàn fi wàdùwàdù wọ̀rọ̀ láyé kì í ṣe nǹkan tó bójú mu ìwọ náà rí ọ̀rọ̀ Mọ́kànjúọlá tí mo ṣàlàyé rẹ̀ fún ọ ṣé orí téèyàn bá kánjú tulú ọ̀ràn láyé yìí nǹkan burúkú ni o torí pé ń kọ́ ìgbà rẹ̀ ò tó ṣe lọ bẹ́ẹ̀ àwọn afipáwówó láyé yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn a máa jẹ̀bi Ọlọ́run fún àpẹẹrẹ ọmọ mi o ìwọ náà bira rẹ léèrè wò ṣé gbogbo àwọn tí a máa ṣẹ́ṣọ́ owó náà ni a máa fi lówó ni rárá ẹ̀ẹ̀kan ti ṣe wọ́n ya wèrè ìwọ ọmọ ní ẹ̀ẹ̀kan náà sì ṣe wọ́n kú dànù ìwọ ọmọ. àlùbáàsì mo fún ọ yóò sì sàn kọ gbálùbáàsì mi o mọ́kànjú ètí àwọn kéèké máa ń ṣe lóde òní yahoo àti pílọ̀ṣì ṣé gbogbo ọmọ tí wọ́n ń ṣe náà ni wọ́n fi máa ń là ní ẹni Olódùmarè ńkọ́ tó bá kọ́ ọ lámà náà ní là o ọ̀rọ̀ mi ni pé kọ́ mọ́kànjú wówó o máa rí léyìn tó o bá gbálùbáàsì mi ni o àlùbáàsì ni o ǹlẹ́ o ǹlẹ́ o.
Ògùn owó kọ́ńdọ̀ mi ní ìbáyìí digbídigbí o. Ògùn ni ò jẹ́ ń gbádùn ara mi mọ́. Àmọ́ tọ́mọdé bá ń jèwọ̀ bẹ́nìkan ọ̀bá bí bẹ́nìkan ọ̀bá béèrè wò. Bó pẹ́ bóyá ntí ń bi ni a máa ń bi ni ntí ń bì yẹn á sì béèrè wò. Adé afọ́mọ tí bàbá rẹ̀ kú tí ó sùpò ìyá rẹ̀ èèwọ̀ o ẹjọ́ mi èèwọ̀ o ẹjọ́ o. Ó yẹ bẹ́ǹdì ẹ̀ wò bóyá jọ ń tà fẹ́ ẹ bẹ́ǹdì ẹ̀ wò jọ bóyá jọ ń tà fẹ́ ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe bàbá ò gbádùn ìyá ò máa san o ẹ tún wọ́n mọ̀ tata ń tòtò kọ́mẹ́dì ilẹ̀ lálẹ́ jù lẹ́mí tàkìtì ọ̀. lọ́dọ̀ bẹ́ẹ̀dì ẹ̀ hírò bẹ́ẹ̀dì ẹ̀ 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 bẹ́ẹ̀dì ẹ̀
náírà fáǹsì hírò No. I don't want to believe this. No. This is strange. Ṣẹ́rí gbẹ̀yìn o. Ẹ̀dá ẹ má máa kan jíjà yẹ torí ọ̀la ni o. Ẹ má máa kanjú tó lu ọ̀ràn. Ìgbòlu ọ̀ràn tẹ́rí yẹn kò máa kún kòkó. Ẹ̀dá ẹ má máa fa gbùrùgbùrù àfàgọ́. Ìgbẹ̀yìn ni ẹ̀rọ. Kò sóhun kọ̀ọ̀kan tẹ́dá lẹ́sẹ̀ yàtú o. Ẹ dákun ká máa ronú jinlẹ̀ ká tó ṣohun gbogbo. Bẹ́ẹ̀ ni tèrè bẹ́ẹ̀ kọ́ lọ lámàrí ẹ̀yin èèyàn mi. Ẹni bá wá aṣọ ohun kọ̀ọ̀kan kó máa rántí ẹ̀san ìgbẹ̀yìn rẹ̀ o. Ó tọ́hún bí ó tán o. Ẹ̀dá ẹ má máa kan jíjà yẹ torí ọ̀la ni o. Nítorí ọ̀la ni. Ẹ má máa kanjú tó nítorí ọ̀la ni. Ìgbòlu ọ̀ràn tẹ́rí yẹn kó máa bẹ̀jà rẹ̀. Ẹ̀dá ẹ má máa fa gbùrùgbùrù àfàgọ́. Ìgbẹ̀yìn ni ẹ̀rọ. Ìgbẹ̀yìn ni kárò. Àtàfà sókè tóyídó borí wọ́n ti pé ọlọ́run ẹ̀ bọ́ba yìí ń bá mi ẹ̀. Òṣèkà kò tẹsẹ̀ mọ́ mi màmá ti pé ẹ̀san ń bẹ àṣesílẹ̀ lẹ́ni làbọ̀ wá bá kò sáṣẹgbẹ́ ọ́ dákun jọ̀wọ́ má kanjú jọ lọ́rùn ẹ̀ lọ́rùn kó má bàtẹ́ ọ́ ṣẹ́ ẹ rí gbẹ̀yìn o. Ẹ̀dá ẹ má máa kan jíjà yẹ torí ọ̀la ni o. Ẹ má máa kanjú tó nítorí ọ̀la. Ìgbòlu ọ̀ràn tẹ́rí ẹ̀ kó wá kókó. Ẹ̀dá ẹ má máa fa àgùn.